Africa Content TV. Pé ìka ọjọ́ kan ó yára ba oríire ayérayé jẹ́ ju any other thing lọ. Allah. Ọmọ ìyá mi tó bá ń bẹ láyé máa ṣe rere. Sára fún àwọn ìkà tí ó ba ayé èèyàn jẹ́ pátápátá. Ẹ worú ọmọkùnrin tó pààyàn nílùú Ìlọrin. Ká tiẹ̀ sọ pé Sàtánì lò tán yányán kó wá ní Ọlọ́run mi ìfẹ́ gbogbo ẹni tí bá ṣe òfo kò láàrọ̀ fún yàn. Wọn kì í lálẹ́ wọn kì í láàárọ̀. Ó lè jẹ́ pé lórí ìran keje lègún tó kúrò lórí wọn. Kó tiẹ̀ wá ní Ọlọ́run ó rí mi bí. Sàtánì lógun òun àfìgbò ń bọ́ ọmọ ń lò pọ̀. Ó ń bá lò pọ̀ bíi kúkú bíi yíyẹ tó gbá gbogbo owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ rí àdánwò yẹn bó ṣe kéré tóun? Ó lè ráforíjì lọ́dọ̀ Ọlọ́run. Èyí tí ò lè ráforíjì lò fún ọkọ̀ láàrọ̀ tọ́dánwò. Allah. Bíbínú Ọlọ́run ọba bá dé, ó lè ran gbogbo àwọn fámìlì rẹ̀ tí wọn ò mọ̀gbà tí ń dáràn. Allah. Ọmọ ìyá mi tá a bá ń bẹ láyé ẹjẹ́ ṣe rere láàrin ọkọ àtìyàwó, rere dọwọ́ wa. Ẹ má jẹ́ abayé ara wa jẹ́ láàrin ọkọ àtìyàwó. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní awwalu ma tus'alu an al-mar'a yawm al-qiyamah an salatiha wa an akli zawjiha. Àkọ́kọ́ ntọ́lọ̀ wọn béèrè lọ́wọ́ obìnrin lọ́jọ́ gbẹ̀ǹde alkiyama tí ó dẹ̀ béèrè lọ́wọ́ ọkùnrin náà lọ́jọ́ gbẹ̀ǹde kiyama lẹ́yìn pọ́lọ̀ ń bá béèrè pé bó ló ṣe sinmi tó láyé kó tó béèrè nǹkan tó kù ìwà wo ló wù sọ́kọ rẹ̀ bó ló ṣe bá yé ọkọ rẹ̀ jẹ́ tó kù ń bẹ́ ọba yé ẹ̀jẹ̀ ni àbò tún ṣe. Behind the success of a man there must be a woman. Òdodo ọ̀rọ̀ ni. Behind the destruction, behind the pulling down of a man, there must also be a woman. Obìnrin ní gbé ọkùnrin ga, obìnrin ní jẹ ọkùnrin mọ́lẹ̀. Ẹ̀yin ọkùnrin ayé bẹ́ẹ̀ bá ṣoore fóbìnrin tó bá jàǹbá yín, ẹ má bà yé ẹ̀ jẹ́. Ẹ má bà yé ẹ̀ jẹ́. Kẹ́ ẹ fà lọ́lọ́run lọ́wọ́ pé gbogbo ohun tí mo ṣe fún ọ, mo yọ̀ọ̀dá rẹ fọ́lọ́run. Ọlọ́run ó dá. Ó ti tó. Ọjọ́ kan ń bọ̀ tẹ́ pàdé tí conscience ò ní jẹ́ ó gbádùn. Ó ṣeéṣe kó jẹ́ pé next oríire tiẹ̀ lọ́lọ́run ó gbé fún wọn. Ẹ̀yin ọkùnrin ayé, ẹ̀yin obìnrin ayé, tẹ́ ẹ bá ràn yàn lọ́wọ́ nínú ayé, ẹ má ròyìn pé tẹ́ ẹ bá bá ayé rẹ̀ jẹ́ ń tàn wọ́n ò lè ga. Òpònú ọkùnrin lobìnrin ọmọ ọbú lòun náà wàá gbé àpótí tìdí. Àjọ búra wa fẹ́ kú ni ọ̀dẹ̀ ní ẹni. Ó máa yẹ ọ̀rọ̀ tí olóbìnrin sọ lójúmọ́ ni. Lójúmọ́, obìnrin produce 7,000 words. Nígbà tọkùnrin produce 4,500 words. Tóbìnrin ọba tí lo 7,000 rẹ̀ tán lójúmọ́ kò ní sùn ara rẹ̀ ò ní balẹ̀. Wọ́rọ́wọ́rọ́ obìnrin la fi dá. Kódà nínú 4,500 words tí tiẹ̀ tọ́ yóò lò lójúmọ́, ó tún ya lò ń bẹ̀ kó lo 80. Bí ọba tí ó bá ṣe wèrè kó ṣe wèrè ń délẹ̀. Ìran obìnrin la fẹ́ jọ́rán. Ìran ọkùnrin la fi wisdom rán. Wisdom ni tọkùnrin. Allah. Obìnrin ló lẹ́jọ́. Obìnrin ló ní kó sọ̀rọ̀ báyé lè bàjẹ́ ó bàjẹ́. Ọkùnrin tó rí ẹ̀ bá pẹ́ ní ó lo wisdom. Tó o bá níyàwó nílé kì í ṣe gbogbo ohun tí ìyàwó inú ilé ẹ̀ sọ nígbà tí ń bínú yẹn ló mìíní ẹ̀ o. Ìyàwó ilé ẹ̀ lè sọ fún ẹ pé ẹ̀yin olòṣì tí ò lè dáa fún wọn láyé yìí. Kò mìíní ẹ̀ tínú bá ń bí obìnrin lọ́wọ́ kò sí tí ò lè pé kó bàjẹ́ o. Ọkùnrin ni ó fọpọlọ gbé pé ẹ̀dá tá a dá obìnrin mẹkìsára ni wọ́n, ọlọ́rọ̀ púpọ̀ ni wọ́n. Pàápàá jùlọ èyí tó bá kàwé nínú wọn, èyí tó bá lajú nínú wọn. Á dàbí ẹni pé lẹ́yìn rẹ̀ kò sẹ́dá mi ìmọ̀láyé. Bá a ṣe dá wọn obìnrin nìyẹn. Ire lẹ́san ìkà náà lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san. Ṣèyí tó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san kéré àdá lórí ọmọ. Ọmọ ìyá mi ni Àjájú bùnú Yusuf Ìgbòdìjọ́ keje tí ìyàwó ilé ẹ̀ ti lò lọ́gbà ẹ̀wọ̀n lórí pópè nínàkì. Ó bá ní ìdájọ́ mi ni pé ẹ lọ tú obìnrin yẹn sílẹ̀. Ẹ jẹ́ kó kúrò nínú ìlú yìí. Kò gbọ́dọ̀ mú handkerchief kúrò nínú ìlú yìí. Òun ọ̀dájọ́ ọkú fún mọ́. Bet oru ẹ̀ mọ́ òun. Ẹ jẹ́ kó rìn jìnnà. Òun ò gbọ́dọ̀ gbúrò ẹ̀. Obìnrin yẹn bá kúrò nínú ìlú. Ó lọ tẹ̀dó sí abúlé kan tí òun ṣe state ẹ̀ tó jìnnà síbi tó wà. Ó wá di ọjọ́ kan ẹni tó jẹ́ president ìlú Àjáàjù ní gómìnà ní governor ni president ìlú wà ń yẹ̀lú ẹ̀ wò káàkiri
ó inspect àwọn ṣẹ́ káàkiri ńlọ́bá rí ọmọbìnrin kan tó náà wá wòran ó bá fetí kó ẹnìkan létí kò sọ́kùnrin tó dàgbà kọjá àfẹ́ ọba ayé ń fẹ́yàwó pírẹsidẹ́ǹtì ń fẹ́yàwó tọ́ba jẹ́ ìtọ́ rẹ̀ wà lọ́ba fetí kò wọ́n létí ó ní ẹ bá ń wádìí ọmọbìnrin yẹn sí ò sí nílé ọkọ ní bá fún lábọ̀ wọ́n ní pírẹsidẹ́ǹtì wa kò sí nílé ọkọ ó ní ẹ bá ń sọ fún pé máa fẹ́ ìyàwó náà sọ pé ó ti tẹ́mi náà lọ́rùn kí n fẹ́ pírẹsidẹ́ǹtì ọwọ́ àdìjọ́ tí wọ́n ṣe marriage pírẹsidẹ́ǹtì ní òfin insult ní kò ń wá tọrọ ìyàwó gẹ́gẹ́ bí ipò òun pet gómìnà báyìí òun nípò rẹ̀ tó súnmọ́ bẹ́ẹ̀ gómìnà yẹn ni ẹ bá mi rán kó lọ tọrọ ìyàwó on my behalf nígbà tí ó rán yàn ó di ọkọ tó kọ obìnrin yẹn sílẹ̀ ńlọ rán kó lọ bá tọrọ ìyàwó ọmọ ìyá mi bóore rẹ bá ń bẹ àwọn èèyàn jìnnà mọ́ mi wọn ò jẹ́ ń kọjá ọlọ́run ìṣetán tí ó fún ẹ lóore ni. Allah. bí wọn bá gbé adìyẹ gùn iye tí ó yé náà ni ó yé. ńlá arákùnrin yìí gómìnà bá gbéra ó ti lé ìyàwó pírẹsidẹ́ǹtì nígbà ìyàwó jáde ó ti lo aṣọ ẹ̀há ó ti da nǹkan bojú kódà mọ̀ ìyàwó bá gun ẹṣin nígbà wọn parí ìgbéyàwó tán ìyàwó wá gun ẹṣin yẹn wá ní mo fẹ́ lo ọlá kan lónìí ọlá pé mo ti dìyàwó president mo fẹ́ lò ọ̀gá gómìnà mo fẹ́ kẹ́ fún mi ní ọ̀nà kan gómìnà ní ìyàwó àṣẹ́mọ̀ pé ó ti dìyà rẹ̀ ìyàwó akílẹ̀ fẹ́ kí n ṣe màá ṣe anything ó ní nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe ẹ bá mi fa okùn ẹṣin mi fún just 1 minute gómìnà bá mú okùn ẹṣin ṣẹ̀sìn mọ̀ pé àwọn obìnrin ni wọ́n ní ṣìà lọmọbìnrin yẹn bá tọwọ́ bá kù ló bá mú lápèjúwe ló bá mú 500 naira ló bá ó mú 1000 naira ó jù sílẹ̀ lápèjúwe ló bá ní owó kan bọ́lẹ̀ lọ́wọ́ mi gómìnà ẹ dákun ẹ̀dẹ̀ bá mówó yẹn ó wá ní gómìnà ẹ dákun ẹ bá mi mú 500 naira tí mo sọ sílẹ̀ yẹn gómìnà wá dá lóhùn pé your excellency 500 naira kọ́ 1000 naira lẹ́jù sílẹ̀ ó ní mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí mo ju 500 naira sílẹ̀ tọ́lọ́run sì sọ di 1000 naira mọ́ mi lọ nítorí pé 500 naira kò ní sùúrù ọlọ́run wá gbé 1000 naira wá bá mi. ó wí bẹ́ẹ̀ tọ́dà ó sí aṣọ kúrò lójú ni làjájú bá rí i pé ìyàwó òun lòun ń fa okùn ẹ̀sìn ẹ̀. ire lẹ́sàn ìkà náà lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí kò bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ọmọ ìyá mi ẹ̀yin alágbára ayé olówó ayé ọlọ́lá ayé onípò ayé ẹ̀yin tẹ́ ń bẹ nípò ìjọba ẹ̀yin ọba ayé ẹ ṣe pẹ̀lẹ́ èèyàn níyìn gbogbo ń tẹ̀rí ẹ jẹ. má fara ní ẹnìkan ẹni ọlọ́run ọba fara ní o ò lè fara ní ìwọ gangan nù nira ọlọ́run lọ wa. ẹ má máa bínú jù ìbínú ọjọ́ kan ìgbéraga ọjọ́ kan ó lè ba àṣeyọrí ẹgbẹ̀rún ọdún jẹ́ gbogbo àṣeyọrí tó ti ń ṣe é bọ̀ níjọ́ ti dáyé ó lè pààyàn mẹ́wàá kọ́ lọ́wọ́ má bínú ó lè jẹ́ pé ńjọ́ tó bá tẹ ìrà ìjọ náà lọ parẹ́ ó kéré nù nǹkan tọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ láyé Babangida tí wọ́n bá ń ka àwọn pírẹsidẹ́ǹtì tí wọ́n ní àṣeyọrí ní Nàìjíríà Babangida ló yẹ kó jẹ́ the best president ever tí Nàìjíríà ti ní nítorí àṣeyọrí tó pọ̀ ẹ dákun gbogbo alágbára ayé mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Babangida ẹ wò gbà tó dépò ọlá ó dépò ọlá nígbà tí Nàìjíríà òmùgọ̀ wa ò jẹ́ ká mọ̀ yìí pé the best way láti handle wa ká lè ní ọjọ́ òní ó ní Buhari di àgbọn fi handle wa ń gbà yẹn war against his indiscipline bọ́ ọ bá tọ̀ lásán báyìí ẹni tí ó mọ̀ ti dúró lẹ́yìn rẹ̀ pọ́ńtọ́ sẹ́gbẹ̀ẹ́ títì ìsìn ni wọ́n já receipt lé ọ lọ́wọ́ ó ti tọ̀ ó ti dáràn àìmọye ntẹ ayé ẹ̀ ní ọkọ̀ wa ní kíw operation kíw ẹ kíw wọn kálukú ó tò ní gbogbo nǹkan yẹn ni wọ́n ń lé rẹ̀ àìmọye ẹni tí wọ́n ló jalè ó tó jí owó ìjọba tó bá rẹ̀ lẹ́wọ̀n àìmọye ni wọ́n dájọ́ ọkú fún ìdájọ́ ọ̀kanjú kò yẹn lọ́kàn Nàìjíríà lára tó ráàrírú ẹ̀ rí IBB wá dé pẹ̀lú ẹ̀rín ọ̀mìmì ẹnìkan ọmọ pé sójà máa rẹ́rìn gbà yẹn IBB ni the first Nigerian military president tó kọ́kọ́ rẹ́rìn láwọn èèyàn bá ń pè president wa yìí máa rẹ́rìn ẹ̀rín ní gbogbo wa náà bá ń rẹ́rìn pé
nǹkan dé o ara wa tù wá báyìí ẹlẹ́rìn la ní àṣẹ nǹkan bọ̀ lẹ́yìn ẹ̀ nínú president tó láṣeyọrí pé Nàìjíríà ó mú fún federal capital lọ sí Àbújá òun ló lead ẹ̀ nítorí ikú oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ òun la kọ́kọ́ president Nàìjíríà tó jẹ́ military head of state tó sọra ẹ̀ di president ẹnìkan kò dẹ̀ lè kó rí ẹ̀ ọdún mẹ́jẹ̀ẹ̀jọ tó lò Babangida generous ẹ̀wọ̀n tí Dangote sọ níbi book launch Babangida ó ní majority àwọn táwọn jẹ́ billionaire lẹ́ni product Babangida làwọn ó sọ àwọn èèyàn dolówó ó sọ àwọn èèyàn dọlọ́lá tààrà kò síye tí ò lè ná láti fi ṣàánú bó ṣe wá náwó tó yẹn ẹ tún wá wo àwọn àṣeyọrí tó tún ṣe àwọn state tí ń bẹ Nàìjíríà lónìí ó jẹ́ 36 àbí 35 tá a bá yọ federal capital kú ṣe 37 ni 36 pẹ̀lú federal capital ó jẹ́ 37 1/3 gbogbo ń ta níyẹn òun ló create 1/3 gbogbo state tí ń bẹ ní Nàìjíríà ẹ jẹ́ n sọ díẹ̀ nínú àṣeyọrí Babangida kẹ́ ẹ wá wo ìgbéraga àti bínú bó ṣe rọ́ọ̀bù ẹ̀ ní gbogbo àṣeyọrí òun là bá máa pè ní Nelson Mandela Nàìjíríà lẹ́nu òun ní ìbá gba iyì tó bá sanjọ́ padà wá gbà kó gbé ìjọba kalẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wò lápèjúwe òun ló create Yobe State òun ló create Katsina òun ló create Taraba òun ló create Jigawa òun ló create Kebbi òun ló create Enugu òun ló create Edo òun ló create Delta òun ló create Ọ̀ṣun òun ló create Ekiti òun ló create Akwa Ibom òun ló create Federal Road Safety Corps òun ló create State Security Services SSS tó di DSS lẹ́ni òun ló create National Intelligence Agency òun ló create National Defence Intelligence òun ló build Aso Rock fìlà gàgàgàgà òun ló build the Third Mainland Bridge tí ń bẹ lẹ́kọ̀ọ́ òun ló complete Siroro Hydroelectric Power Station òun ló construct Toja Bridge in Kebbi òun ló create Jibia Water Treatment Plant òun ló build the Chalawa Senga Dam in Kano Abuja Dual Carriage Express Ogbaberi òun lọ́dún wò dáàmù nílùú Kano iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ECOWAS headquarter iṣẹ́ ọwọ́ rẹ̀ ni International Conference Center l'Abuja iṣẹ́ ọwọ́ rẹ̀ ni FHA Estate nationwide òun ló ṣe nígbà yẹn tó ní wọ́n máa kọ́lé 1 million naira ni wọ́n gbé contract ilẹ̀ gbogbo ilé tó kọ́ sí state kọ̀ọ̀kan òun ló construct high court building ní gbogbo state kọ̀ọ̀kan ó construct federal secretariat ní 36 states ó construct 2 political party òun ló dá party méjèèjì lẹ̀ òun náà láàrẹ méjèèjì òun ló sọ construct 4 divisional headquarter Nigerian Army òun ló construct military barrack l'Abuja òun ló construct Army School of Armor ní Bauchi òun ló construct Army Amphibious School constructed Nigerian Dockyard Snake Island constructed estate for workers of federal ministry àti bẹ́ẹ̀ lọ ó ti pọ̀ jù. Allah. Láṣeyọrí Babangida òun ló construct VEPA l'Abuja òun ló construct National Eye Center Kaduna òun ló construct Smelter Company Ikota Abasi òun ló construct Supreme Court òun ló build ẹ̀ àtàìmọye kódà Àjàòkúta Steel Company òun iṣẹ́ ọwọ́ rẹ̀ ni Abuja International Airport iṣẹ́ ọwọ́ rẹ̀ ni nǹkan yẹn wá pọ̀ tá a lè kà tán lórí afẹ́fẹ́ ẹ wá wo bí Buhari ṣe bí Babangida bó ṣe wá gbìyànjú tó ìtò ní achievement débi pé ECOWAS respect ẹ̀ jù òun ló kọ́ ECOWAS headquarter iṣẹ́ ọwọ́ ẹ̀ ni gbogbo wọn ń kó àwọn sójà Nàìjíríà máa lọ bòmí lọ jagun iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́pọ̀ jù mẹ́ bó ṣe wá ṣe tó yẹn ọdún mẹ́jọ wá pé lẹ́yìn ìgbà tó lo tó lógun tó lákè wádà lórí ọmọ ẹ̀yin tẹ́ ń bẹ lórí Facebook ẹ bá wa tẹ like and love kí ni tí mo wá sọ débẹ̀ wá ní wípé ẹ wá àwọn bá ṣe yọrí Babangida ṣe wá pọ̀ tó yìí ọwọ́ àdìjọ tí wọ́n fẹ́ dìbò MKO Abiola lọ bá ọ̀rẹ́ mi sọ gbépo ìsílẹ̀ kí n tó dìbò Islam MKO Abiola ò jìnnà kò gbọ́ àwọn nǹkan kan yé nípa ẹ̀sìn ìjọ yẹn ní Nàìjíríà ti mọ ìtumọ̀ inshallah Babangida ní inshallah I will leave the power inshallah òun ṣe pọ́ búra ibi tinú lónà bá múra ó bẹ̀rẹ̀ sí campaign pé ó kó gbogbo ẹ̀jọ́ yányán àwọn àdìbò ó kù kí wọ́n announce ìbò lọ́ba di pàfẹ́
wọn bá ànánsì bò kí ló dé abálò àbábọ̀ ó di pé káńsù bò ọwọ́ ọ̀bọ̀ Abíọ́lá tó káńsù yẹn gbogbo àṣeyọrí tí ìbá ní Nàìjíríà ọwọ́ kíní yẹn ni cleaner tó pa gbogbo ẹ̀rẹ̀. lẹ́yìn ọdún 8 kí ló tún wá tí wọ́n bá ló tún kù yes tí wọ́n bá ní òkú mọ́ kúrò ń bẹ̀ dẹ́n quit in peace kò kúrò ń bẹ̀ àǹtí ìgbà tó dàbùkù. ó wá ń sọ níjọ́ tí ń ṣe book launch ó wá ń sẹ̀ ń dárúkọ àwọn tí wọ́n mislead ẹ̀ ẹ̀yin alágbára ayé àwọn alábòsí máa ń kẹ́gbẹ́ alágbára níjọ́ tí àdánwò bá dé wọn ní dárúkọ tiwọn mọ́ nínú rẹ́kọ̀dù tiyín ni ó wà pẹ́yìn lẹ́sà burú tó pọ̀ tó báyìí agbára wo ló pọ̀ tí ó lè tàn owó wo ló pọ̀ tí ó lè tàn ọlọ́wọ́ ló pọ̀ tí ó lè dilẹ̀ bó o lágbára ṣe pọ̀ tó ebá wa tá à ń sọ̀rọ̀ náà nì bí kú bá dé ń sìn ó di jọwọ́rọ́ ọwọ́ ọ̀rọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ láàrin wákàtí 24 oòrùn ti dé kí ni fàárí ènìyàn ìwọ tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ ayé rẹ sperm tí wọ́n fi dá ẹ sperm tí ń rùn bí ẹyin ni ọ̀ ń gbáyé pẹ̀lú òórùn bọ́ ọwọ́ tọ́lẹ̀tì ẹnìkan ò lè wọbẹ̀ ní ìṣẹ́jú 5 lẹ́yìn gbọ́ bá jáde ǹjẹ́ ọba kú 24 hours ó ti dòórùn kí wàá ní fàárí ẹ kí ni ìgbéraga bọ́ ọba sóore láyé mọ́ dúró tì mọ́ sọ pé wọ́n ló dàrú ẹ wá dákun ẹ wá béèrè àwọn tí Babangida wá mẹ́ńṣàn wọn pé àwọn ni wọn ò jẹ́ kó sílẹ̀ àwọn ni wọ́n rẹ́dì láti pa òun wọ́n rẹ́dì láti pa MKO wọ́n rẹ́dì láti pa gbogbo wọn ẹ wá bí wọ́n léèrè ǹjẹ́ nìkan dákọ̀ wọn mọ́ lẹ́yìn. tó bá jẹ́ ká yóò tì ọ́ ní tìkùtì ìwọ nìkan ni ó kù. ṣèyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ wá wo ìgbà tí IBB tó wá ṣẹ̀ṣẹ̀ ń ṣe apology after 32 years ló ṣẹ̀ṣẹ̀ wá ń confirm pé MKO lọ́wọ́ léèbò ǹjẹ́ lè dá MKO padà sórí ààrẹ só lè jí dìde ìdílé MKO tó dẹyọ látara wàhálà yẹn ṣé kò mọ̀ pé òun lọ́lọ́run ó bí lérè. ládìlé ahoro ilé ọládìlé ahoro nítorí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe kéré mọ̀ yẹn ẹ lọ ní Abíọ́lá lẹ́nìkan ẹ lọ wo bíbẹ̀ ṣe rí bówó náà ṣe pọ̀ tó Ọlọ́run ló mọ̀ bí owó náà padà rá sí nítorí ìbínú ọjọ́ kan tí wọ́n bá wá ń ka tí wọ́n bá invite àwọn president lágbàáyé pé wọ́n fẹ́ búra fún lórí orílẹ̀-èdè tuntun wọn ní ṣe mistake pé wọn jẹ́ ṣe mistake ẹ̀ lágbàáyé torí pé wọ́n gbàgbọ́ pò ń lọ́fẹ́ ìlú gómìnà òní ẹ̀yin alága ìní ẹ lọ jókòó jẹ́ ẹ jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run ìrẹ́ lẹ́sàn ìkà náà. ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ̀san ké àdá lórí ọmọ. èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. nínú ayé ẹ̀dá ò lè ṣe kọ́ ọmọ sí ìyàn bá rìn nàwa ìbú dàrí àdàbátìní fàyínà yóò làbí ìbú mamara bẹ̀ẹ́sù wà lánàá ìlàwàlì fíìmà náà sí ìbú kọ́dídùkùtù olúwan wàdùkùtù mọ́rán. kàdàkà èṣù lè fàtà dòròbò. kàdàkà èṣù lè fàtà. nàwa ìbú dàrí àdàbátìní. ó máa ń kọ́ ẹ̀dá lẹ́kọ̀ọ́ akéwùgbà gold. nàwa ìbú dàrí àdàbátìní. mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nípa ènìyàn láyé mo kọ́ lẹ́sìn tó pọ̀ lára ènìyàn. nàwa yóò wá dùn làbí mamara bẹ́ẹ̀sù wà lánàá èmi. ìlàwàlì fíìmà náà sí ibú. kò sí aburú tọ́kàn ẹ́ láyé kò sí rere tọ́kàn ẹ́ tó ní nǹkan tọ́lọ̀ fẹ́ kó gé nínú. kọ́dídùkú tòlúwà eléyìí tó ń lọ lórí afẹ́fẹ́ gbẹ̀yìn kùtù olúwan. wàdùkùtù múra kàdàkà èṣù lè fàtà dòròbò. kàdàkà èṣù lè fàtà dòròbò. àti báyìí láyé ni tó bá wo ayé ẹ̀dá gbogbo wọn ni wọ́n ní road tí wọ́n fẹ́ play nínú ayé ẹ̀ òun kálukú ni ó kọ́ tàn kan sílẹ̀ mamara bẹ́ẹ̀sù wà lánàá ìlàwàlì fíìmà náà
kọ́dí dòkòtò hollowan وذقت مرا كذاك عيش لفتى دروب كذاك عيش لفتى دروب. àti sọ̀rọ̀ kékeré fún yàn rí tó gbé wa sókè. tí ń pariwo wípé eléyìí tóbi ju pírẹsidẹ́ǹtì lọ. àti sọ̀rọ̀ tó tó dìdí ilé fún yàn rí tó sì fẹ́ jàn wá mọ́lẹ̀ kọ́dí dòkòtò hollowan. وذقت مرا كذاك عيش لفتى دروب. gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ tó ń lọ ẹ ti jù bá yẹn lọ ẹ dákun àní mi ò lésì tí ń fẹ́ nìkankan ọba mi ń bá mi ń fèsì. نواهب داري bọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí lÓlúwa ẹ̀ tó ń bínú sí. ọlọ́run dákun gbèjà mi jà lójú àbínú ẹ̀. bọ́lọ́run bá ti gbé àlọ́lọ́run dákun gbèjà mi jà. ìjọ ṣe bú ẹni tẹ́ ń bú yẹn òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀. èmi ni mo lọ sílùú Ìlọrin tí mo ní tírípù kan ètò lè ọjọ́ náà tún ní tòní kò tán bẹ́ẹ̀. wọ́n fẹ́ stage comeback ni àdẹ̀ní gbà ilẹ̀ Yorùbá ti lálàáfíà ní traditionalist ẹ̀ṣẹ̀ tó ga jù tí mo ṣẹ̀ wọ́n ni pé mo ń wá àlàáfíà nílẹ̀ Yorùbá olórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ náà tí wọ́n bá rí ẹnìkan arákùnrin tí mò ń wí tó bá fẹ́